kọjá mẹ́ta kẹ́ ó ní èrè èrò ṣàlàfíà rẹ̀ wà ẹ máa wo ètò Bisi ológe show ètò ìgbàsí ètò ìgbàyùn ètò ìbárajọ ẹ máa wo my name is Cookie Raji Ambode ẹ máa wo ètò Bisi ológe show èèyàn wa ní pàdé wa ní ẹ̀jẹ̀ mi ló sọ̀ ní catch ya later. Bàbá gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe gbogbo ayé ká ló ń wò yẹn kò ní ní kẹrù yàrá yín mọ́ ń bẹ̀ kan sótú wá ní ní kémi gan mọ̀rùn yàrá mi bàbá gbàlagbà kọ́ lọ́wọ́ jẹ́ ṣiṣẹ́ láyé ẹ̀rí iṣẹ́ tọ̀nà parí ẹnìkan kan ò lè ṣe sórí àwọn àǹfààní kan kọ́ ló máa ń tán sòrò àwọn kan wà tọ́lọ́rán sí dúníyà yìí kó jẹ́ pé àníyàn wọn ni pé kíṣẹ́ má bàjẹ́ ara wọn lórí Oriyomi Hamzat àti mọ̀túnwà òun ló sọ orí ògbádé tí ò ní ilẹ̀ dónílé bàbá gbàlagbà kọ́ ló ń lọ ra ẹ̀mí èmi ò rí yín lẹ́fùrí asínríra náà ni àmọ́ kí ló dé tẹ wá sójú bẹ́ẹ̀ ní tẹ̀lé jẹ̀kọ́ kankan èmi ò dẹ̀ wá mọ̀ tẹ bá rọ́mọ tó wà pa sẹ́wá lè jẹ̀kọ́ kẹtún wá jẹ́wé ẹ̀mọ́ bóbìnrin bá gàrà sí wọn kò ní lọ́kọ ẹ má jẹ́ ń gbọ́ kó rí Oriyomi ò tó nǹkan ọ̀yọ̀kùn yọ̀dì bẹ̀tà ló jẹ́ débẹ̀ yẹn ẹ jẹ́ mọ̀ tẹ́lẹ̀ pàlájì ní dáàdì gan èyí tí mo rí ló jẹ́ mọ̀ pàlájì ní ẹjọ́ ẹni kan rẹ́rìn mo fẹ́ rí yín mẹ́ka wọn ẹ má jẹ́ gbọ́ kó rí Oriyomi tó nǹkan bàbá ẹ yé máa bí mi ta mo fẹ́ fi fújì jọ ẹ ṣẹ̀ṣẹ̀ nídìí kẹ́ máa bí mi kọ́ ẹ̀sẹ̀ yẹn ohun mi ni ẹ máa wò tẹ́ bá fẹ́ mọ̀ mẹ́ńtọ̀ mi tẹ́ bá ní ó jọ kẹ́ tún máa wo face mi tẹ́ bá ní ó jọ kẹ́ tún máa wo station mi kẹ́lẹ̀ nígbàgbọ́ pé Saheed lèmi fẹ́ tó tí kì í bá ṣe pé mo mọ dáàdì tó bí mi mo ti ló sún pàjárun pálù mọ́ mi. ọjà àlùkáyọ̀ tó ẹ̀jíṣẹ́ ẹ̀kọ́dún mẹ́ta ẹ̀kọ́dún ẹ̀rọ̀sà yẹ́s. bẹ́ẹ̀ ni máa wà yà fún un. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.